Once again, koikimedia bringing the world closer to your doorstep. Ìpínlẹ̀ Ondo la wà ní ìlú Àkúrẹ́ ní ibi tí a ti rí àwọn ògo Yorùbá ọ̀la tí wọ́n jẹ́ star, àwọn footballer tí wọ́n jẹ́ star ògo ọ̀la ilẹ̀ Yorùbá. Wọ́n ní máàṣì ní èní ni a wá síbi bẹ̀ wípé kí a wá gbé wọn kí gbogbo àwọn ọmọ Yorùbá kí wọ́n lè rí àwọn ògo adúláwọ̀, àwọn ògo ọ̀la ilẹ̀ Yorùbá. Àwọn náà ni ẹ̀ ń wò yìí ní ojúwòran yìí tí wọ́n ti múra déédéé, tí wọ́n ti ṣetán, tí wọ́n ti múra fún bọ́ọ̀lù tí wọ́n fẹ́ gbá ní ọjọ́ èní. Òun lẹ̀ ń wò wọ́n tí wọ́n ṣe training lọ́wọ́, wọ́n dẹ̀ máa bẹ̀rẹ̀ bọ́ọ̀lù wọn ní àìpẹ́. A dẹ̀ fẹ́ kí ẹ máa bá wa ká lọ kí ẹ dẹ̀ máa wò wá live and direct ní máàṣì tí ẹ fẹ́ wò ní ojúwòran yìí. It's live and direct. Koikimedia bringing the world closer to your doorstep. Ìlú Àkúrẹ́ la wà ní ìpínlẹ̀ Ondo, ibẹ̀ ni a wà lọ́wọ́. Thank you, cameraman. Thank you. Thank you. Oṣì. Ìyá. Oníkan bẹ̀rẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ má bínú, a kàn ní pé ká kàn sáré ṣe short video fún wa ni láti pé kí a lè rí àwọn ògo adúláwọ̀, àwọn ọmọ Yorùbá tí wọ́n fẹ́ gbá bọ́ọ̀lù, tí wọ́n díje eré bọ́ọ̀lù. A kàn ní pé ká ṣe short video bí wọ́n ṣe múra sí
àti wípé bí wọ́n ṣe pé sí lakàn ní pé ká fi wo ká mú wá sí ojúwòran yín. A ti ń padà bọ̀ nígbà tí eréje yìí tí ó bá bẹ̀rẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ ṣé gan ni. Ẹ jọ̀ọ́ ẹ máa bá wa ká lọ.